ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ sí Portable báyìí? Ara míì arákùnrin yìí ó tún gbé wá ó tún gbára míì jáde. Ẹ wo bó ṣe sùn sílẹ̀ẹ́lẹ̀ tí bóyá ó ń gbàdúrà ni o, a kò mọ nǹkan tí ó tún ṣe níbẹ̀. Níbi tí ó ti post rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀, ó ní wípé ilẹ̀ àánú níbẹ̀ yẹn. Ẹ ṣáà ti kúkú mọ̀ wípé wọ́n ń frustrate ayé arákùnrin yìí báyìí. Wọ́n frustrate ayé rẹ̀ báyìí o. Ní Ogun State Governor òun ló ń frustrate rẹ̀ lẹ́yìn ìgbà tí ó gbé wanted lé Portable lórí. Ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa ká lọ lórí ètò wa lénìí. Ìròyìn nípa Portable òun náà ni a gbé wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Portable ọmọ Lálọ́mí ó ti post fídíò tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí. Ó ti post rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó post rẹ̀ síbẹ̀, ó dẹ̀ kọ síbẹ̀ wípé ilẹ̀ àánú. Ẹ ti kúkú mọ̀ wípé wọ́n ti ń bá Portable fà á láti ọjọ́ yìí. Kò lè rìn síbi tí ó yẹ kó rìn sí. Kì í ṣe gbogbo ibi kọ́ ni Portable lè rìn sí báyìí. Láti Ogun State títí wọ̀lú Ìbàdàn títí wọ̀lú Èkó, Portable lè rìn kiri bó ṣe yẹ kó ṣe rìn. Wọ́n máa gbé ni. Ẹ kúkú mọ̀ wípé wọ́n ti gbé àwọn ẹmẹ̀wà rẹ̀ ní Òdògúbà. Ẹ dẹ̀ mọ̀ wípé Ogun State Government wọ́n ti sílì Òdògúbà rẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé Portable báyìí? Ìjẹ́ ẹ rò wípé kì í ṣe pé Portable máa padà sí ẹsẹ̀ àárọ̀ ní báyìí? Nǹkan tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ lórí ètò wa lénìí. Ìròyìn ní ṣókí tá a mú wá fún yín rèé. Ire lójú gbogbo ọmọ rèé ó tún dọjọ́ mi ọjọ́ rèé ó dìgbà.